Ẹ̀yin ènìyàn ilé èwo lẹ ṣe láti lè ṣe Mashola Gist TV lórí ọ̀rọ̀ àyẹ̀wò ẹ̀jẹ̀ ọmọ Mohbad. Bàbá Mohbad tú àṣírí rẹpẹtẹ. Ibi tí a ti gbọ́ ọ̀rọ̀ yìí ní àti ọ̀dọ̀ bàbá wa, èyí tí ọmọ wọn ṣaláìsí tó jẹ́ Joseph Aloba, ni wọ́n lọ láti lọ fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò lórí ọ̀rọ̀ tó ń jà ràìnràìn lórí ikú ọmọ wọn Mohbad. Wọ́n ní àwọn fẹ́ mọ ẹni tó ń ṣe bàbá ọmọ wọn tó jẹ́ Liam, pé àwọn fẹ́ jẹ́ kí wọ́n ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ yìí nítorí pé ó pọn dandan fún wọn láti ṣe. Wọ́n sọ̀rọ̀ yìí pẹ̀lú Oríyọmí Hamzat ní orí rédíò, èyí tí gbogbo wa mọ̀ sí pírẹ́sẹ́ńtà. Ni wọ́n ti sọ̀rọ̀ yìí pé ó yẹ kí wọ́n ṣe àyẹ̀wò ọmọ náà fún gbogbo aráyé. Bàbá Mohbad, èyí tó jẹ́ Joseph Aloba, wọ́n sọ wípé ó pọn dandan láti ṣe àyẹ̀wò yìí nítorí wípé wọ́n ní Liam ní ọmọ kan ṣoṣo tí Wumi ìyàwó Mohbad bí fún wọn. Wọ́n ní láti fi ìdí òdodo múlẹ̀. Wọ́n ní tí wọn kò bá ṣe àyẹ̀wò yìí, wọ́n ní ọmọ yìí ò ní lè rìn tó bá ti pé ọmọ ọdún 10. Wọ́n ní ó yẹ kí wọ́n wẹ ara ọ̀rọ̀ yìí mọ́ ní àkókò yìí kí gbogbo ayé rí wípé lóòótọ́ Mohbad ló ní ọmọ ọwọ́ Wumi. Wọ́n ní ṣé wọ́n rí i pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ń gbé ọ̀rọ̀ tí ò ń ṣe ọ̀rọ̀ òtítọ́ wípé ara Mohbad ò yá pé torí ó sick. Wọ́n ní kò sí nǹkan kan tó ṣe Mohbad. Wọ́n ní irọ́ lásán ní gbogbo ẹ̀. Bàbá Mohbad tẹ̀síwájú pé kí wọ́n wo gbogbo oríṣiríṣi àṣírí ọ̀rọ̀ tí ó ń jáde tó dẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ yìí irọ́ ní gbogbo ẹ̀. Wọ́n ní DNA yẹn wọ́n láwọn fẹ́ ṣe wọ́n ní àwọn fẹ́ yẹ kí wọ́n ṣe ní ọ̀nà méjì, wípé kí wọ́n kọ́kọ́ ṣe ní ọ̀nà kìíní, tí ìkejì náà bá jáde tó bá bára wọn mu, wípé àwọn gbà wípé ọmọ àwọn ló lọ́mọ. Ìgbà tí atọ́kùn ètò béèrè, èyí tó jẹ́ Oríyọmí Hamzat, wípé ṣé wọ́n ti ṣe DNA yìí tẹ́lẹ̀ rí, alàgbà Joseph Aloba wọ́n fèsì wípé wọ́n ní àwọn ti ṣe rí. Wọ́n ní ṣùgbọ́n àwọn ò gbàgbọ́ nítorí pé àwọn ò tẹ̀lé wọn lọ síbẹ̀, àwọn ò dẹ̀ mọ̀gbà tí wọ́n ṣe. Bàbá Mohbad tẹ̀síwájú pé nǹkan tí ojú àwọn ò bá tó, wípé àwọn ò ní sọ pé àwọn rí o. Bàbá Mohbad tún tẹ̀síwájú pé wọ́n ò ní sáǹpù ẹ̀jẹ̀ àwọn, wọn dẹ̀ ní sáǹpù ẹ̀jẹ̀ olóògbé débi tí wọ́n á fi mọ̀ bóyá wọ́n ṣe DNA. Wọ́n ní báwo ni wọ́n ṣe wá fẹ́ mọ̀ bóyá àbájáde ẹ̀jẹ̀ yìí bára mu nígbà tí wọn ò gba sáǹpù ẹ̀jẹ̀ àwọn, tí wọn ò dẹ̀ gba sáǹpù ẹ̀jẹ̀ olóògbé, pé àwọn ò mọ ibi tí wọ́n ti ṣe DNA tán láwọn ṣe o. Bàbá Mohbad ní oríṣiríṣi làwọn ń gbọ́, pé ṣe ni wọ́n sọ pé bóyá àwọn gan làwọn bí Mohbad táwọn ń sọ̀rọ̀ ẹ̀ yìí, àbí àwọn kọ́ làwọn bí Mohbad. Bàbá ní àwọn ń gbọ́ pé ìyá Mohbad ń pariwo pé wọ́n fẹ́ lọ sin òkú ọmọ òun. Ó ní ṣùgbọ́n tí wọ́n bá lọ sin òkú tí èsì tán bá ṣe ò bá táwọn lọ́rùn, báwo làwọn ṣe fẹ́ ṣe mí nígbà tó bá ti sin òkú, wípé nítorí ẹ̀ làwọn fi ní rárá àwọn ò ní gbà kí wọ́n sin òkú yẹn àfi tí àwọn bá rí ìdánilójú irú ikú tó pa ọmọ àwọn. Bàbá Mohbad tẹ̀síwájú pé ọ̀rọ̀ gba sùúrù lórí ọ̀rọ̀ ikú Mohbad. Wọ́n ní ọmọ àwọn ni wọ́n ní ṣùgbọ́n ní ìsìn òkú Mohbad ti di òkú gbogbo ayé. Wọ́n ní àwọn ní láti ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí ẹ̀. Àwọn dẹ̀ ní láti ṣe sùúrù lórí ẹ̀, wípé àwọn ò lè ṣàdédé lọ sin òkú ní ìsìn àfi tí wọ́n bá ṣe ìdájọ́ èyí tó bójú mu fún gbogbo aráyé. Wọ́n ní kàn wo gbogbo àwọn ọ̀dọ́ tí wọ́n ń jà lórí Mohbad. Wọ́n ní ṣé àwọn fẹ́ já wọn kulẹ̀ ni. Wọ́n lẹ́lòmíì á máa sọ pé àwọn ò lè sùn, wípé ṣe ni àwọn ń rò wípé wọ́n ṣe ikú pa Mohbad ni. Wọ́n ní torí ìdí èyí àwọn gbọ́dọ̀ ní sùúrù láti ṣe àyẹ̀wò irú ikú tó pa olóògbé dáradára kó tó di pé wọ́n lọ sin. Wọ́n ní ṣé látìgbà tí Mohbad ti kú ṣẹ́lòmíì ò kú lẹ́yìn ẹ̀ ni. Wọ́n ló ṣe wá jẹ́ ọ̀rọ̀ Mohbad ló gba gbogbo ayé kan. Wọ́n ní torí ìfẹ́ tí àwọn èèyàn ní sí Mohbad àti ìjà tí àwọn èèyàn ń jà fún justice Mohbad, àwọn ò lè sìnkú ọmọ náà báyìí o. Àwọn gbọ́dọ̀ rí ìdájọ́ òdodo lórí ikú rẹ̀. Wọ́n ní nǹkan tó ṣẹlẹ̀ yìí wọ́n ló kọjá agbára àwọn o.
wọ́n ní àwọn gbọ́dọ̀ ṣe sùúrù lórí ẹ̀ dáradára. Báyìí ni bàbá Mohbad sọ ọ́. Ẹ̀yin náà mọ̀ pé a ti wà lórí ọ̀rọ̀ Mohbad yìí ti pẹ́, lórí gbogbo bí wọ́n ṣe gbé ẹjọ́ lọ sí iléeṣẹ́ kòrónà ní Ìkòròdú, tí wọ́n dẹ̀ sọ̀rọ̀, tí wọ́n dẹ̀ pe àbúrò Mohbad àdúrà láti wá sọ̀rọ̀ lórí ikú ẹ̀gbọ́n ẹ̀. Ṣùgbọ́n gbogbo ẹ̀ náà la ti mú wá fún yín. Tí a bá tún gbọ́ any update, a máa jẹ́ kẹ́ ẹ mọ̀. Justice for Mohbad, justice for Mohbad, justice for Mohbad.